lórí ààyè yìí látọ̀dọ̀ àfa àgbà wa lọ́hùn tó fi dọ́dọ̀ bàbá wa Alhaji àgbà radiyallahu anhu. àsálẹ̀ òun náà lọ́wọ́ sọ ibi báyìí di rawdatul baraka wal yumna. Allahu akbar. àpè bí ní Mákà àmọ́ inú àwọn tọ́lọ̀ ń fi sílùú Mákà ní man dakhalahu kana amina. gbogbo ẹni yóò tọ́ bá dáṣẹ̀ wọ bí Ọlọ́run máa lo àlùbáríkà àyè náà fún irú ẹni bẹ́ẹ̀. àwọn bàbá wa fẹ́ kí a papọ̀ níye wa ká ṣàdúà fún àwọn àfáà wa bàbá wa tí wọ́n jẹ́ olórí ọmọ kéwú gbogbo tí ń jádà bí àkárí ayé lọ́mọ kéwú Alhaji àgbà tí Ọlọ́run pè wọ́n sọ́dọ̀ níjẹta. bàbá wa Sheikh Sa'aduddin Adébáyọ̀ Kuranga tí gbogbo ayé mọ̀ wọ́n sí Alikali Kuranga radiyallahu ta'ala anhu. bàbá soríire lára bàbá wa Alhaji àgbà wọ́n sì sọ fún wa pé bàbá mi ló mú mi wá kódà tí wọ́n èé ṣe ọmọ yìí lè ẹmú lọlé kéwú sọ́pọ̀lọpọ̀ bí tí fọmọ sílé kéwú nìsín apá àwọn ọ̀ká wọn máa ń lé ni. wallahi wọ́n ní ẹrú lọlé kéwú àìsá. Alhaji Abdulgamid Gowon wọ́n mọ́ wá bàbá ni bàbá mi ló mú mi lọ́dọ̀ bàbá wa Alhaji àgbà kódà tí kẹ̀kẹ́ ni wọ́n gun kẹ̀kẹ́ lọ ni ká fi mọ̀ pé láti ilẹ̀ lọ́lọ́run ti ṣàwọn tó bí wọn léèyàn. alhamdulillah. lọ́ọ́ ra àlùbáríkà pé ìtọ́ wà nílé bàbá wa rí nǹkan kan mọ́ bàbá wa Kuranga rí nǹkan kan mọ́ láyé jù Alhaji àgbà lọ. bí wọn bá dá wà láwọn nìkan bí wọn bá wà pẹ̀lú àwọn èèyàn ẹnu wọn èé dilẹ̀ láti máa sọ pé ha wọ́n mọ̀ sóríire lára Alhaji àgbà. Allahu akbar. Ọlọ́run wá pé bàbá sọ́dọ̀ níjẹta bàbá Alhaji àgbà wá kó gbogbo àwọn ọmọ kéwù là ń ti ń lọ látàná à ń lọ ké odidi alukuran àti tún lọ láàárọ̀ yìí. alhamdulillah. bàbá ní bá ṣe tún ṣe lọ́la náà nù o bá ṣe tún ṣe lọ́túnla náà nù o tá a fi ṣàṣekágbá ọwọ́ abọ́sẹ̀mí bàbá pé káwá yàyín náà káwá jàlùbáríkà yàyín. ẹ̀yin àfáà wa tí bàbá rònú o èyàn àfáà wa nílé bàbá Kuranga tí bàbá rònú o pé ní ààyè yìí bá ń ṣe tá ń fi ránṣẹ́ sí wọn kò ní ṣàìdọ́dọ̀ wọn àmọ́mọ̀ dáa jù kẹwàá ń bẹ̀ o ọba tí ò ṣe yín ní ọmọ olókùúdà ń fóònù lọ́wọ́ tán sì fi kírun tán. La ilaha illallah. ọ̀rọ̀ tí mo sọ ni mo fi yíhun correct wa ni mo fi correct impression kan tí ń lọ láàrin ìlú nígbà wọ́n kírun sí ìyá rẹ̀ tán kírun sí bàbá rẹ̀ lọ́wọ́ olóòbísì pẹ̀lú fóònù. wallahi ìyanjú àpò rẹ̀ sí àti ṣẹ́gun ní sà. gbogbo ọ̀run tá a kí gbogbo wọn lájọ kí. alhamdulillah. ẹ̀yin náà lẹ́wẹ́ bàbá ẹ̀rẹ́ǹtì èèyàn Ọlọ́run sì sọ sàánú kálukú wa nítòsí bàbá wa ní kájà àlùbáríkà gbogbo jàmáà yìí wọ́n sọ fún mi bàbá Kuranga sọ fún mi wọ́n di wà wájú Ọlọ́run lónìí mo débẹ̀ wọ́n ní ayára mo ti fẹ́ rí ọpẹ́ bá ń ṣàdúrà mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n wá wọlé wọ́n gbé mílíìkì jáde wọ́n wá fún mi mílíìkì àti ṣúgà wọ́n wá ní dúró yín fún ọ sí wọ́n tún wá gbé kan wá mi mo mu mílíìkì ní ìjọ náà wà. wọ́n wá ní wọ́n lọ gbé kòkò ẹran wọn wá wọ́n ní má jẹran àwọn kọ̀kẹ́ mi èmi ń jẹran wọ́n ní àlùbáríkà tó mo rí lára Alhaji àgbà mo fẹ́ sọ fún ọ. Allahu akbar. wọ́n láwọn ṣiṣẹ́ ìdájọ́ táwọn máa ń rò pé bó làtúbọ̀ táwọn ò rí báwọn bá rìtáyà Ọlọ́run dọwọ́ rẹ ọ̀rọ̀ tí ń sọ yìí kí n sì sọ ọ̀dà wọ́n lọ́wọ́ kú ọdún kan táwọn ò rìtáyà àwọn wá ta mọ́tò àwọn bàbá ní èéṣe wọ́n ní ìmọ̀ bí ó ṣe rí ni mo wá fẹ́ mọ̀ rìn lọ kóòtù ìmọ̀ àfà àtàpèsí mi jọ́nà wọ́n lọ́mọ mi tí máa mú mi tààjọ́ máa lọ ni wọ́n láwọn wá rìtáyà tán tí wọ́n bá ní kọ́ àwọn wà ní Allahu Akbar torí wọ́n ní wò bí n bá ní kéèyàn ọmọ ilẹ̀ wọn ìmọ̀ ń lọ́nu kọ́dà bọ́lá wọn ó béèrè. La ilaha illallah.
وعفوا وعفوا وترحيما من الله نطلب لهم ولنا وللمسلمين مهلهلا وعفوا وترحيما ìdí bàbá wa alájà àgbà ní àwọn sẹ́nu ọlọ́run o àmójúkò ọlọ́run وعفوا وترحيما من الله نطلب àmójúkò ọlọ́run àti ìkẹ́ à ń béèrè lọ́dọ̀ rẹ̀ لهم làwọn fún bàbá wa kúráńgà ولنا àtàwọn tá ń béèrè fún وللمسلمين مهلهلا ẹ bá ń wí لهم ولنا وللمسلمين مهلهلا n tá àfa àwájú kò bí tán fi lé wa lẹ́nu lédè lánàá nù. الله أكبر wàlí mùsùlùmíìnà àti gbogbo mùsùlùmí muhalihila tán ṣe la ilaha illallah wọn wá lọ́lọ́run wá wà àlùbáríkà alájẹ́ àgbà wọn làwọn wá rí táyà tán gbogbo ibi táwọn ọmọ òde tẹ́lẹ̀ ń gbà wọ́n wà ní sáfíìsì wọ́n wá ń tayọ ọbẹ̀. ẹ̀wọ̀ ọlọ́run wọ́n ní wo ní kíníkíní èèyàn sínú èmi èé sì bínú èèyàn yìí lè pè ń sẹ́ lọ́run àmọ́ mi è bínú èèyàn. Allah wa'fu ọ̀sẹ̀ bàbá wa alájẹ́ àgbà wa ní àpapọ̀ níye wà yìí bọ́ọ̀bá fẹ́ sọ̀rọ̀ àfikọ́ palẹ̀ rẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni èèyàn palẹ̀ lápẹ́. kẹ́ ẹ fi mọ̀ pé wọ́n tọ́ sàdúrà bàbá yìí wá gba sẹ̀ńtínárì wọ́n wá sílẹ̀kùnlẹ̀ fún kálukú. Allahu akbar. adúpẹ́ o ẹ gba sẹ̀ńtínárì débi pé kálukú wá ń ṣe tànáfùs. èmi náà gbà tọ́ra bá yín pé ẹ palẹ̀ mọ́ gbogbo nǹkan kalẹ̀. alhamdulillah. bàbá wa pòfẹ́sọ̀ bàbá wa Sheikh Ibrahim làkọ́kọ́ ó wá kàwọn pòfẹ́sọ̀ wa ọlọ́wọ́ bá ṣàánú yín pòfẹ́sọ̀ Suleiman Kuranga Maulana Justice Nurey Kuranga àáfàá wa Maulana Engineer Kọ́lá Kuranga Barrister Tajudeen Kuranga àwọn sí àrùwá ní sẹ̀ríà kọ̀ọ̀tù bẹ́ẹ̀ náà Alhaji Abdulrazak wọ́n pọ̀ bẹ́ẹ̀ kọ̀ wá sí àṣàdànù gbogbo ẹ̀yin ogun náà ogun wa ń bímọ bí bàbá ṣe ráyé lò tí yóò dáa jù bẹ́ẹ̀ lọ. àmín. ẹ ṣeun ẹ fàdà bí yàbò. wọ́n ní bàbá sọ kalẹ̀ pé kò sí wàásì kankan àfi bá Ansarul-Islam ọba ṣe lókun. èmi ọmọ kéèyàn tán sínú àfa rẹ̀ báyìí. jẹ́mọ́ ọ wá pé wọn àbí ò pé wọn. pípé tó pé wọn òun yóò mọ pé yín lọ títí ni. àmín. kẹ́ẹ̀fì lè mọ̀ pé àwa lẹ́yìn ẹ̀yìn làwa náà a papọ̀ ṣe kúlù Allahu ahadu mẹ́ta la sì ṣe odidi alukuraanu lẹ́nìkọ̀ọ̀kan fẹ́ kéènì ọlọ́run abẹ́ ọ́ Allah. ẹnìkan ọ̀lọ́bọ kọ́mọ̀ ní méjì yóò ní ntọ́da yóò ní ntọ́kù díẹ̀ gbogbo ntọ́da tí bàbá wa Kuranga ṣe ọlọ́run tẹ́wọ́ gbà á fún wọn. àmín. gbogbo tí wọ́n bá fi kọlù ọ́ táwọn ọmọ láàrin wọn pẹ̀lú ọlọ́run mójúkú o ọlọ́run wọlá gbogbo àwọn wàlíyé ọlọ́run tí wọ́n jòkó yìí àwọn ìyá àlùbáríkà yìí wọn ò ní sùn omi ti jáde látàárọ̀ nísìnyí ọ̀dà lẹ́kàn tó wọlé wọn ò torí nǹkan kan ṣe torí ọlọ́run ni ọlọ́run sì lóhùn ń wò yín máyé la ọlọ́run ọ̀wọ́lá ṣáájú ẹ̀dá yóò bá kẹ́ bàbá Kuranga. àmín. àsàlátù mẹ́ta wọn ni a fi pilẹ̀ bàbá wa àfáà wa Engineer Musa Alhaji àgbà àwọn ni wọ́n ti kọ́kọ́ ṣe wáàsí wọ́n sì ṣe wáàsí náà wọ́n kà wọn aṣáájú wa ẹ̀jẹ̀ àyànjú ti bàbá náà torí wọ́n ń ṣe wáàsí lọ́wọ́ ńlẹ́ nìsí. ọ̀wọ́ ọlọ́run ni wọ́n bà lára bàbá a wà ṣe kúlù Allahu mẹ́ta pẹ̀lú bisimilahi rahman rahim gbogbo ládàtà àbárí ń bẹ̀ ọlọ́run bá fún bàbá Kuranga. àmín. ilé Kuranga ò ní dìtàn bú. àmín. ẹ ní sira yín gbọ́. àmín. ẹ kọlura yín lójú ayé bàbá kò ní ṣẹlẹ̀ lẹ́yìn. àmín. àmín. kò síbi tí ò ti lè ṣẹlẹ̀ ọmọ ànábì ọlọ́run ni ànábì Yakub gbogbo wọn bàbá sì sọ fún wa pé ànábì ọlọ́run ni wọn ṣètàn mímbàdì ànàzága ṣètàn bẹ̀yìní wà bẹ̀yìnà ìkúwàtì àmọ́ ọlọ́run tí ń sàánú ilé Alhaji àgbà ọlọ́run ó sàánú ẹ̀yin náà. àmín. bismillahir rahmanir rahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. والله àwọn alájà àgbẹ̀jẹ́ àfi tẹ̀lé. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. àmín mẹ́ta mẹ́ta. آمين 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 يا ẹni الله. Suratul Kawthara yìí gbogbo sẹ́tẹ̀ bá ràn pátá ọlọ́run ó jọ jẹ́. آمين. oore mi tún bọ̀ tí tún bọ̀ wá wọlé bàbá kúráńgà kọ̀pẹ́ bí ó ṣe máa ṣe bí ó ṣe máa ṣe lọ́nu kò sì ní dábẹ́ dúró. bismillahir rahmanir rahim. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. آمين 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 يا رب العالمين. عفوا وترحيما من الله نطلب لهم ولنا وللمسلمين مهلهلا لهم ولنا وللمسلمين مهلهلا. آمين آمين يا ربي. وعفوا وترحيما من الله نطلب له ولنا وللمسلمين مهلهلا له ولنا وللمسلمين مهلهلا. آمين 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 يا ربي. آمين يا الله. lọ́wọ́lọ́wọ́. Ọya wo isi wà fún èmi. ok. As-salatu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Bàbá wa àgbà, bàbá wa CMD, ẹ dákun ẹ bá ń gbọ́ mẹ́sẹ̀jì yìí. Na'am. Àyà kan mo fẹ́ ké. Am kuntum shuhada idhi hadara Yaquba al-maut. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Am kuntum shuhada idhi hadara Yaquba al-maut. إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون. أم كنتم شهداء الله أكبر الله إذ أكبر حضر يعقوب الموت. Àyà ni mo fẹ́ ké bàbá wa CMD. Ànábì Yakubu ń gbọ́ dójú ẹ̀ tó di kẹ́jẹ́kẹ́jẹ́ wókówókò. Ó wá pe gbogbo àwọn ọmọ rẹ̀ yìí jọ, ọmọ bí wọ́n ṣe wà fa, ọmọ pẹ́ ni Ọlọ́run ni wọ́n fa. Ó wá tún ní tó ma ta'buduna min ba'di, mi bá wá lọ tán kí lẹ́ máa ṣe. Ma ta'buduna min ba'di, kí lẹ́ máa sìn lẹ́yìn mi. qalu na'budu ilaka, ní àníṣe kankan ju Ọlọ́run ọba rẹ lọ. wa ilaha abaika Ibrahima wa Ismaila wa Ishaqa ilahan wahida. Àní sí ju Ọlọ́run ọba rẹ lọ, Ọlọ́run bàbá rẹ Ànábì Ibrahim, bàbá ńlá rẹ Ishaq, ilahan wahida. Wa nahnu lahu muslimun. Wa nahnu lahu muslimun. Ọmọ bí wọ́n ṣe rí, ọmọ pé wọn ò ní dìrẹ́lì, wọn ò ní sépa, àmọ́ fẹ́ fi kó àwa tòní ní ẹ̀kọ́. Àfẹ́ mọ́sà ìmọ̀ rí yín ni.
ẹ̀jẹ̀ ẹgbẹ́ kó lẹ́nu Ádámọ̀ ọmọ Ádámọ̀ pé wọ́n máa ń pè bàbá kúráǹkà mọ́ra wọn nípa centenary ń jáyọ́ mọ̀ pé kò sí tá à ń bá ń wí inú ilé tẹ́lẹ̀ ẹ wá fi hàn gbogbo ayé beyond reasonable doubt. Bọ̀ wá rí báyìí nísìnyí yóò sáwù wá ká mọ̀ rí yín ni ẹni ẹ̀ bá fi kalẹ̀ tá a mọ̀ rí. Ṣé mo wí rẹ? Abẹ́ àwọn justice Kuranga náà mo gbé ní Sókótó. Bẹ́ẹ̀ ni àtọmọ ọmọ àti wa kábàtẹ̀ pé ní wàláhì wọn ò fi ìjádà bí ẹ̀bù wọn ò fi ìjà Ansarul-Islam bò àmọ́ tó wọ́n sáré pé ní àwọn Ansaru yìí dé wọ́n sàmọ́ fira wọn dípò ara wọn ni. President wa ipò àwọn tó bí wọn ni wọ́n jòkó ẹ má bínú ọ̀gá wa a mọ̀ náwó lọ́tún látàfà fẹ́ ṣe meeting. Insha Allah. Gbogbo ìgbà mọ́ sí pé a sọ̀rọ̀ wọ́n dúró tàn Ansarul-Islam ẹ̀sán làwọn náà aládìwà alábẹ́léwé nídìí àpẹ́ àwọn oníwà sí àgbáyé ní wọ́n gbogbo gaslight táwọn máa lò wà sí bàbá tó bí wọn ní ṣe. La ilaha illallah. Ajé òkè òyì ní aráyì táyé òkè òyì àwọn lè gbé ẹ̀jẹ̀ wọn fi tọrọ nítorí àlàjì àgbà. Aláàjì wa ojú ẹkún ààyè bàbá tó bí wọn ni wọ́n jòkó níwà mọ̀ ká bẹ́ẹ̀ ló jẹ́ ń gbé àyà nìwá wọ́n sì ọ̀rọ̀ yé wọn ju tèmi lọ ó sì ti yé wọn alùbáríkọ̀ọ́lá ṣáájú ẹ̀dá ló yọ pẹ́ fa bàbá ti lé lọ́gọ́rùn-ún ẹ̀yìn ló jù bẹ́ẹ̀ lọ báríkọ̀ọ́lá ànábì lọ́dọ̀ Ọlọ́run bàbá pàṣẹ nísìn pé násù àdúrà tó ń ṣe ni wọ́n ní kó wí lẹ́ẹ̀mẹ́ta àfẹni tí ọba lókun lọ́run ni ò ní bá wa wí. Akramakumullah. Bá a wí fún bàbá wa Kuranga kọ́ wá kárí gbogbo òkú tẹ́nìkọ̀ọ̀kan wa náà. Wà á fún wá. Wà á fún wá. Watarhima minallahi natlubu. Má wàá sáré. Lahu walana wal muslimina muhalihila. Wà á fún wá. Wà á fún wá. Watarhima minallahi natlubu. Lahu walana wal muslimina muhalihila. Lahu walana wal muslimina muhalihila. Ó di méjì wà á fún wá. Wà á fún wá. Watarhiman minallahi natlubu. Ọlọ́run o. Lahu walana wal muslimina muhalihila. Lahu walana wal muslimina muhalihila. Bismillah. Qul huwa Allah. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim.